bẹ́ẹ̀ ni kọ́ máa tọrọ nísìn ọlọ́run bá gbé súnà náà Muhammad ga wo ká ibẹ̀rẹ̀ mẹ́ta ọlọ́run bá gbé súnà náà Muhammad ga wo lẹ́ẹ̀kan sí ọlọ́run bá gbé súnà náà Muhammad ga lẹ́ẹ̀kan sí ọlọ́run bá gbé súnà náà Muhammad ga ọlọ́run gbé àwa ahlu sunnati rasulillah ọlọ́run gbé àwa ní ẹ̀ga àwa tá a jẹ́ ahlu sunnati rasulillah ọlọ́run gbé wa ga àwa tá a jẹ́ ahlu sunnati rasulillah ọlọ́run gbé wa ga àmọ́ gbogbo àwọn tí a jẹ́ ẹbọ àwọn àníṣe gbogbo ẹbọ fún ara rẹ̀ kò tí ì kàn wọ́n ẹlẹ́bọ ẹbọ fún ara rẹ̀ lọ́ba rẹ̀ lẹ̀ pátá gbogbo àwọn ẹlẹ́bọ ọlọ́ba rẹ̀ wọ́n lẹ̀ pátá ọ̀rọ̀ ọ̀wọ́ ọlọ́ntọ́ sọ́fà náà Muhammad sallallahu alayhi wa sallam. أبو تلبي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتالا وكفى الله المؤمنين القتالا وكان الله قويا عزيزا وكان الله قويا عزيزا آمين ومتى آمين 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 ألم ترى كيف فعل ربك èmi rí ọjọ́ kí bàbá tí wàá ké tẹ́bà mi ọ̀wà náà ni ọba ti ń dé parí rẹ̀ ọwọ́ rẹ̀ tọ́ ọtẹ́ sí òkè nígbà tí òun fi ń ké bẹ́ẹ̀ ni ọtẹ́ kan rẹ̀ méjèèjì o àmì rẹ̀ tọ́ ọba ti parí síbẹ̀ ojú ọwọ́ nìkan dakọlẹ̀ kò ní ìdìbò dùgbà náà tọ́ ọba fi dálẹ̀. وواكم الله أطل الله وراكم بالعافية والأمن والسلامة زادكم الله علما والبركة وفي التلي لم ترى كيف بسم الله آمين بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول آمين. wọ́n ní ká fi méjì kún kọjá mẹ́ta àmín 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 Allah. ọba tí ń parí òun ó sì ti ẹwọ́ rẹ̀ méjèèjì ọ̀tẹ̀ náà ní báwọn ọba tí ń parí rẹ̀ àmì rẹ̀ tó fi síbẹ̀ kó tún wá ṣe tàwídù sí i tó táwùdá sí i lẹ́yìn ìgbà tó kí n so sí mẹ́ta tán wọ́n ṣe kọ́ ṣe tàwídù sí mẹ́ta owó òfin méjèèjì lọ́lọ́run papọ̀ alladhina kafaru ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وسي دادون به وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا كرامكم الكريم ọ̀rọ̀ àdọ́gbọ́n sí kọ́ ọ̀rọ̀ ogun olóòní ọ̀rọ̀ àkàkọ́ báwọn lọ́mọdé ṣe rá ọ̀rọ̀ àfipọ́jú rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì fi gbọ́ gbogbo ara rẹ̀ délẹ̀ ọ̀yà. آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا
inna ma'al usri yusra wa idha faragta fansab wa ila rabbika farghab. Amina. Amina. Wọ́n máa gbà lọ bí. Bẹ́ẹ̀ ni ṣíṣe wa. Bẹ́ẹ̀ ni ṣíṣe wa. Yóò tàbá wa. Ṣíọ̀. Gbogbo wa Mùsùlùmí ọjọ́ mọ́mẹ́ ní àánú Ọlọ́run tó kò lérí rẹ̀ tó fi rí mọ́mẹ́ ní jẹ́. Ẹni kọ́ ọmú lọ́wọ́ o gbogbo kan ọjọ́ wọlé tó ẹ ọ̀rá ẹ̀ máa dúkà fún Ọlọ́run Ọlọ́run tó ní Mùsùlùmí mọ́mẹ́ ní ọmọ dúkà fún o. Alhamdulillah. Ṣé ayé rẹ̀ kò ṣe yẹ kó nínú. Alhamdulillah rabbil alamin. Wọ́n bá wọn yẹn kan lọ́dọ̀ àwọn tá a wí hùn. Àwọn ọ̀sẹ̀ bọ́ ẹ là wáfà lóru Ọlọ́run. Ó fi ṣẹ̀dá Ìlọrin àti àwọn tó fún àfáàgbà Sheikh Alim. Tagamadahu Allahu bi rahmatihi. Àmín. Pẹ̀lú ìdọ̀tí ẹ̀fún ìdọ̀tí ni ìjọba wọn láwọn lè ṣiṣẹ́ ṣiṣẹ́ náà ni wọ́n máa jẹ́ tó. Amina. Amina. Gbogbo tó bá lọ fún wọn àtàwọn náà munafiqun tí ò dúró lọ́nà kan muzabzabu la ilaha illa wala ilaha illa. Akramakumul karim fata Allah alaykum. Wọ́n ló ti papọ̀ sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Al-Fatiha tahiyyatu lillah.